ẹ̀yin ènìyàn wa, a kí gbogbo wa ní orí ìkànnì wa níbí o. Orí ìkànnì tí a wà yìí, Àṣàkẹ́ TV show, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Òun ní ìkànnì tẹ́ ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kọ́ èdè Yorùbá, òun ni a fẹ́ máa kọ́ ní orí ìkànnì yìí. Ẹ̀kọ́ èdè Yorùbá láti máa kọ́ àwọn ọmọ wa, bí àwọn ọmọ wa bí wọ́n ṣe mọ̀ ọ́ kọ mọ̀ ọ́ kà, bí wọ́n ṣe lè máa kọ àwọn èdè Yorùbá, bí wọ́n ṣe lè máa lo àwọn òwe wa ní ilẹ̀ Yorùbá, nítorí wípé àwọn oríṣiríṣi ọ̀nà là ń gbà láti máa bára wa sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. À ń lo òwe, àkànlò èdè, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, ẹnà gan, à ń lo ẹnà láti bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ní orí ìkànnì wa níbí lénìí, fún àpẹẹrẹ àwọn ọmọ wa tí wọn ò mọ kíkọ àti kíkà èdè Yorùbá, ẹ jẹ́ kí a kọ́kọ́ ka àábídí fún àwọn ọmọ wa tí wọ́n ń wò wá nílé, kí àwọn náà dẹ̀ mú gègé láti lè máa fi kọ́ èdè Yorùbá. A, B, D, E, F, G, B. I, H, J, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, J. Èyí ni àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí a ní. Gbogbo álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí a ní jẹ́ 25. Álífábẹ́ẹ̀tì èdè Yorùbá 25 yìí wá pín sí ọ̀nà méjì. A ní ìró fáwẹ́lì àti ìró kọ́nsọ́náǹtì ní èdè Yorùbá. Ìró fáwẹ́lì èdè Yorùbá jẹ́ 7. Òun náà ni A, E, Ẹ, I, O, Ọ, U. Òun ni àwọn ìró fáwẹ́lì tí a ní. Ìró kọ́nsọ́náǹtì tí a ní ó jẹ́ 18. Kọ́nsọ́náǹtì èdè Yorùbá tí a ní ó jẹ́ 18. Kọ́nsọ́náǹtì tí a ní èdè Yorùbá, òun náà ni ìró B, yẹn ni B, D, F, G, B. H, J, K, L, M, N, P, R, S, Ş, T, W, Y. Èyí ni ìró kọ́nsọ́náǹtì 18 tí a ní nínú èdè Yorùbá. Ẹ jẹ́ kí a ti kà fún wa lẹ́ẹ̀kan sí i. Lára àwọn álífábẹ́ẹ̀tì wa nínú èdè Yorùbá tó pín sí ọ̀nà méjì, a sọ fún wa wípé ìró kọ́nsọ́náǹtì àti ìró fáwẹ́lì. A sọ fún wa wípé ìró fáwẹ́lì ó jẹ́ 7. Òun náà ni A, E, Ẹ, I, O, Ọ, U. Ìró kọ́nsọ́náǹtì èdè Yorùbá ó jẹ́ 18. Èyí ni àwọn ìró kọ́nsọ́náǹtì wa tó jẹ́ 18 tí a ní nínú èdè Yorùbá. Òun náà ni B, D, F, G, B. H, J, K, L, M, N, P, R, S, Ş, T, W, Y. Èyí ni àwọn ìró kọ́nsọ́náǹtì tí a ní nínú èdè Yorùbá. Ìró fáwẹ́lì nínú èdè Yorùbá, òun ni ìró tó máa ń gba àmì ohùn sórí. Tó tí a bá sọ̀rọ̀ nípa èdè Yorùbá, àmì ohùn ó ṣe pàtàkì nínú èdè Yorùbá. Àwọn ìró eléyìí tó máa ń gba àmì ohùn sórí nínú èdè Yorùbá, òun ni ìró fáwẹ́lì A, E, Ẹ, I, O, Ọ, U. Nínú kọ́nsọ́náǹtì èdè Yorùbá, a wá ní àwọn ìró méjì kan tó jẹ́ wípé àwọn nìkan ló lè gba àmì ohùn sórí. Àwọn náà ni ìró mí àti ní. Fún àpẹẹrẹ, tá bá kọ òrombó, òrombó, dòredòmí. Tàbí tá bá kọ bímbọ́, mídòmí, bímbọ́. Tá bá kọ panla, panla, rere,
Nínú èdè Yorùbá a kì í fi àmì re sí orí ọ̀rọ̀, a kì í kọ jáde, a máa ń pè sínú ni. Àmì ohùn tó wà lórí panla òun náà ni rere. Ìró mí àti ní òun ni ìró aṣesílébù, òun ni mí àti ní. Tí a bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ wa lọ, a máa kọ́ wa bí a ṣe lè máa fi àmì sí àwọn orí ọ̀rọ̀ ní èdè Yorùbá. Ìró kọ́nsọ́nátì ó jẹ́ 18, ìró fáwẹ́lì ó jẹ́ 7. Tí a bá wá ṣe àpapọ̀ ẹ̀, á wá jẹ́ 25. Òun ni iye álífábẹ́ẹ̀tì tí a ní nínú èdè Yorùbá. Ní èdè Yorùbá, bí a ṣe lè máa ṣe àpapọ̀ ọ̀rọ̀, òun ni ìró méjì tí a lè papọ̀. Òun náà ni bí a ṣe lè mú ìró kọ́nsọ́nátì àti ìró fáwẹ́lì tí a papọ̀ táwa fún wa ní ọ̀rọ̀ ní èdè Yorùbá. Òun náà ni bí àti a. A jẹ́ bá. Bí ó jẹ́ ìró kọ́nsọ́nátì, a ó jẹ́ ìró fáwẹ́lì. Bí àti a jẹ́ bá. Bá. Bí àti a jẹ́ gbé. Bí àti a jẹ́ bẹ̀. Bí àti a jẹ́ bí. Bí àti a jẹ́ bó. Bí àti a jẹ́ bọ̀. Bí àti a jẹ́ bù. Bù. Òun ni bá, bé, bẹ́, bí, bó, bọ́, bù. Bá, bé, bẹ́, bí, bó, bọ́, bù. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin olólùfẹ́ wa àti àwọn ọmọ wa tẹ́ ẹ mú sẹ́gbẹ̀ẹ́ láti máa kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ̀yin náà ẹ bá wa mú gègé yín, kẹ́yin náà kẹ́ bá wa kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀. Báwo ni a ṣe lè mú ìró kọ́nsọ́nátì àti ìró fáwẹ́lì tá a papọ̀ tá fún wa ní odidi ọ̀rọ̀ kan, tó máa fún wa ní odidi ọ̀rọ̀ kan nínú èdè Yorùbá. Ẹ jẹ́ ká lo ìró kọ́nsọ́nátì, ìró dí. Ó yá, iṣẹ́ àmúrelé fún ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin ìyàwó, ẹ̀yin bàbá wa àti àwọn ọmọ wa tó wà lọ́dọ̀ yín. Ẹ bá wa kọ, bá wa so ìró dí àti ìró fáwẹ́lì, gbogbo àwọn fáwẹ́lì méjèèjì tá a ní, ẹ bá wa so wọ́n pọ̀ kó lè fún wa ní ọ̀rọ̀ ní èdè Yorùbá. A tá bá mú ìró dí àti a tá bá mú papọ̀, a fún wa ní dá, 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 dá. Ẹ bá wa fi ìyẹn ṣe iṣẹ́ àmúrelé. Ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa ní orí ìkànnì yìí. Elédùmarè á ràn wá lọ́wọ́ o. Ẹ bá wa pín ètò, jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Ní orí ìkànnì yìí, òun náà ni Àṣàkẹ́ TV show, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. A kó ojú lọ́nà fún ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá eléyìí tó ń bọ̀. Ọlọ́run Elédùmarè kó ṣọ́ wa jùgbà yẹn lọ. Eléyìí ni ẹ̀kọ́ èdè Yorùbá apá kìíní fún ìbẹ̀rẹ̀ àkọ́kọ́. Akọ́mọlédè èdè Yorùbá, bí ọmọ ṣe lè mọ̀ ọ́n kọ, bó ṣe lè mọ̀ ọ́n kà èdè Yorùbá. Kí Elédùmarè kó ṣọ́ wa ju ìgbà yẹn lọ. A kó ojú lọ́nà fún apá kejì ẹ̀kọ́ èdè Yorùbá lórí àwọn fáwẹ́lì wa nínú èdè Yorùbá. Ká pàdé láyọ̀ o. Ire o, ire gàgà láyọ̀ o.